Tó mo kí wa ní gbogbo ọmọ òtù òjíire, mo kí wa o. Orúkọ ti tèmi ni Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò aka ọmọ Gíẹ̀sì tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sì TV níbi tá a ti ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tá a rò pé bóyá kò sí mọ́ ṣùgbọ́n tó wà tó jẹ́ pé torí ẹ̀tanú ìwà burúkú nú wa ló jẹ́ ká máa wò pé kò sí àwọn kinní nítorí pé àwọn tó ní lọ́wọ́ wọn fẹ́ filẹ̀ fún wa mọ́ látàrí ìwà burúkú tá à ń fi àwọn kinní yìí wù. Gẹ́gẹ́ bí mo ti sọ nínú àwọn fídíò mi kan tí mo sọ pé gbẹ̀tú ó póríṣiríṣi, mọ́yẹ̀hùn ó póríṣiríṣi, àfọ̀ṣẹ ó póríṣiríṣi, olúgbòhùn ó póríṣiríṣi, àwíṣẹ àtọ́lá ni eléyìí tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí. Àwíṣẹ àtọ́lá, àwíṣẹ àtọ́lá inú oyin la máa ń dà sí, inú oyin la máa ń dà sí. Ó dáa púpọ̀ fún àwọn wòlíì tí wọ́n máa ń gbàdúrà fún yàn, ó dáa fún àwọn àfáà tí wọ́n máa ń gbàdúrà fún yàn, ó dáa fún àwọn tí wọ́n máa ń bá kọ́sítọ́mà sọ̀rọ̀ pé ẹ wá ń tà ń ṣe, ẹ wá rà, ẹ wá bá wa dòwò pọ̀, ẹ gbéṣẹ́ yín fún wa ká bá yín ṣe gbogbo nǹkan yìí. Ẹlòmíì ó sọ̀rọ̀ wọn ò ní ó ti ṣẹlẹ̀ sí mi náà rí o, tí mo pàdé ẹnìkan gbà yẹn, ó bá mi sọ̀rọ̀ pé kí n wá ṣe nǹkan kan nígbà yẹn. Bó ṣe sọ báyìí owó ẹ̀ ò sí lọ́wọ́ mi ṣùgbọ́n mo ṣe dé ilé báyìí nígbà yẹn lọ́hùn, mi sùn tílẹ̀ fi mọ́, mo bẹ̀rẹ̀ sí ní wá owó yẹn yá káàkiri pé mo gbọ́dọ̀ ṣe nǹkan yìí, mo gbọ́dọ̀ ṣe. Nígbà tí mo ṣe tán gbà yẹn mo rí pé kò yẹ kí n ṣe nǹkan tí mo ṣe yìí o, but mo ti ṣe. So irú àwọn nǹkan tí wọ́n máa ń lò rèé. Àwọn tọ́lọ̀ máa ń bá kọ́sítọ́mà sọ̀rọ̀ ń ta bóyá bí ilé iṣẹ́ kan tí wọ́n máa ń ní àwọn tó máa ń dúró síta tó máa ń bá yàn sọ̀rọ̀ pé ẹ wá ṣe nǹkan báyìí, ẹ wá ṣe gbá, ẹ wá ṣàwo. Pẹ̀lú ògo Ọlọ́run inú ọkàn wọn lọ̀rọ̀ yín yẹn ó ti máa dùn àfi tán bá ṣe nǹkan yẹn. Ǹtẹ́ ẹ sọ fún wọn àfi tí wọ́n bá ṣe. Ṣùgbọ́n dáa púpọ̀ torí ẹni bá tajà erùpẹ̀ dandan ni yóò gbowó òkúta. Ẹ jẹ́ ká rò dáadáa. Tá a bá lò fún yàn tán wá ṣiṣẹ́, tẹ́ ẹ fi bá àwọn èèyàn sọ̀rọ̀, tẹ́ ẹ fi polówó ọjà fún wọn ní kìnní tán dẹ̀ ṣe ntí àdéhùn yín, ẹ jẹ́ kó dúró lórí àdéhùn. Ẹ jẹ́ kí àdéhùn yín kó dúró lórí àdéhùn. Bí bẹ́ẹ̀ kọ́ ntí ń bíyàn máa ń bíyàn o, ntí máa ń bí ni o. Kí lẹ́ bá ń wá? Ṣé rí ọpọlọ àti ahọ́n ìnàkí, egbò ọ̀mísínmísìn méjèèjì, egbò èsìsì àgbọ̀nrín pẹ̀lú odidi atare kan àti àtẹ́gbò lájò, kò jù bẹ́ẹ̀ lọ. Tẹ́ bá ti jó tán ẹ dà sínú oyin, ẹ dà sínú oyin kẹ́ máa tọ́lá. Ó ṣe iṣẹ́ ju olúgbòhùn míì lọ, bẹ́ẹ̀ ni mo sọ. Ó ṣe iṣẹ́ ju àfọ̀ṣẹ míì lọ, ó ṣiṣẹ́ ju kinní míì lọ. Wàláì, mo tún pe wàláì lẹ́ẹ̀kan sí. Ó ṣiṣẹ́ ju olúgbòhùn tẹ́lòmíì ná bíi 2 million naira 1.5 lé lórí lọ. Wàláì tàlàyé ní bó ṣe rọra rí kò jù bẹ́ẹ̀ lọ. Wàláì kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ dà sínú oyin, ẹ kàn tọ́lá kẹ́ la kó kárí gbogbo ẹnu, kẹ́ wá sọ gbólóhùn ẹ̀. Àtẹ̀rín àtọ̀yàyà àwọn kan máa ń pè ní àrísọ́yìn, àti ẹ̀rín àtọ̀yàyà ni àwọn tí ẹ bá fi ní pẹ̀lú ìdùnnú pẹ̀lú ọ̀yàyà ni wọ́n fi wá ra nǹkan yẹn, ni wọ́n fi bá yín daṣẹ́ pọ̀, ni wọ́n fi tẹ́ ẹ ní kí wọ́n ṣe yẹn pẹ̀lú ẹ̀rín àtọ̀yàyà ni wọ́n fi ṣe. Wàláì tàlàhí smooth dollars láwà. Iṣẹ́ tó dájú ni. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ a lè máa ní kinní kan gbà tẹ́ mọ̀ pé kinní kan gbà tẹ́ mọ̀ pé gbà tẹ́ pé wà wọ ọwọ́ wọn ò dáa, ìwọ wọn ò dáa. Wọ́n ti lẹ́nìkan, èmi máa ń sọ sẹ́rí àwọn nǹkan yìí láàrin ara wa tá a jẹ́ Yorùbá, tá a jọ máa kóòtù òjíire, kò yẹ kó jẹ́ pé a máa lò fún rárá wa àwọn nǹkan yìí.
nílùú míì ṣùgbọ́n má lò náà lọ́nà tí ò dáa, kò dáa púpọ̀ kéèyàn máa lò lọ́nà tí ò dáa, but ká má lò fún ara wa kì í ṣe nǹkan tó dáa. Pé o mọ̀ pé Yorùbá kan náà jìjọ ni yín, o dẹ̀ ní nǹkan agbára lẹ Yorùbá lọ́wọ́, o dẹ̀ ń lò ó fún láì ṣe pé bóyá ó gbìyànjú àti ṣe ọ́ ní jàǹbá, kò dáa o. Ọlọ́run Elédùmarè yóò mọ̀ wà pẹ̀lú wa. 08061408254 09072793348. Gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ pé ẹ má pè wá tẹ́ bá ní ìbéèrè lórí àwọn àṣírí tá à ń fi sílẹ̀, ẹ má pè wá, ẹ mẹ́sẹ̀jì wá WhatsApp ni, torí tẹ́ bá pè wá tá a bá dáhùn dáadáa yóò dàbí ẹni pé ìgbéraga. Ṣùgbọ́n tẹ́ bá drop mẹ́sẹ̀jì ìgbà tá a bá free á attend sí yín dáadáa ju pé orí fóònù èèyàn lè máa ṣiṣẹ́ lọ́wọ́ ńgbà míì dẹ̀ èèyàn lè wà láàrin ibi tó jẹ́ pé èèyàn ò ní ti lè tẹ́lómi ó pè èèyàn tó jẹ́ pé mo fẹ́ béèrè ń pa kí èèyàn ò fẹ́ kọ́ ọ̀tẹ̀ pé torí pé, ṣùgbọ́n ní orí WhatsApp ẹ lè jókòó láàrin èrò gan kẹ́ máa ṣe voice message tẹ́ bá fẹ́ ṣe. Ọlọ́run kò ní padà lẹ́yìn wa. Mo kí wa o lẹ́ẹ̀kan sí ọdún eléyìí tá a wà 2024 ó ti ń parí lọ, lágbára ló ti parí ní ká pé 25 àjọ wọ̀ ni láṣẹ Ọlọ́run, àtúnjọ lò já, àtúnjọ lò lélẹ̀ tó tún tẹ̀lé já láṣẹ Ọlọ́run. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Àdúrà wa gbà. Mo kí wa lẹ́ẹ̀kan sí o.